kó ṣe àṣọdá. Èyí gan ló mú Halimah gbé igbá orin àpàlà tóun náà sì ń ta àsíá orin ọ̀hún lálá. Halimah ti bá tẹlifíṣàn Alóore fáwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ nípa ìtàn ìgbésí ayé Àyìnlá Ọmọwúrà gan-an. Bẹ́ẹ̀ ló tún ṣu désàlẹ̀ kòkò nípa ìdílé Àyìnlá, ọ̀rọ̀ nípa orin àpàlà tó ń gan kọ lónìí, àwọn iṣẹ́ ọkùnrin alápàlà yìí, àwọn orin tí Eégúnmọ̀gájí kọ lóríṣiríṣi nígbà ayé ẹ̀. Ẹgbọ́n ta ni Àyìnlá ń bá wí gan? Ọmọ ni, ìyàwó ni, àbí ta ni gan? Ó tiẹ̀ ní orin kọ̀tán ní Akeem ló fi bú. Ó sọ pé ọmọ afẹ́kọ̀ṣòfò fetí síbi ó, ọmọ afẹ́kọ̀ṣòfò fetí síbi ó, níranù ẹ̀yàwó ló ń jẹ ó ti wọlé, níbo ló gbà tá orí lóde, ìyá ń bẹ fọ́mọ tí ò gbọ́rọ̀, ẹkún ń bẹ fọ́mọ tó ń sá kiri, ẹ̀fọ́ torí Ọlọ́run àfòwúrọ̀ ṣòfò rántí alẹ́ o, ìyá lè rodò kí bàbá oroko kó rántí pé àpákù ẹ pẹ̀lú ìwà rẹ, gbogbo ẹ̀kọ́ tó bá mọ̀ sí kùn tó jódodo ló lè ràn ẹ́ lọ́wọ́. Ìyá sọ fún wọn, wọn ò fẹ́ gbọ́, bàbá ń sọ wọn ò fẹ́ gbà ó, tinú wọn ni wọ́n máa. Ẹ̀wẹ̀ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Ṣé ẹ rí orin yẹn? Akeem kọ́ ló ń bá wí. Àwọn èèyàn ń jà nígboro, wọn gba betting, òun ni bàbá ẹ̀ ń bá wí, ọmọ afẹ́kọ̀ṣòfò ní kinní kan ní àwo ní. Ọmọ náà tẹ̀ ń sọ ọmọ ọdún mélòó ni nígbà náà? Akeem tẹ̀ ń sọ pé òun ló ń bú yẹn. Ọmọ ọdún mélòó ló wà nígbà tí orin tó yọ orin yẹn jáde? Adéwọlé onílù ọ̀là bàbá Sílífà kọ́lọ́mbà mi fọ̀rún kẹ́ wọn. Màámi náà kọ́lọ́mbà mi fọ̀rún kẹ́ wọn. Sinimá Àyìnlá Ọmọwúrà, ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹgbọ́n irúkú ògan ló pa Anígilájé bàbá Kúbúré. Kí sì ni ti Akeem Ọmọwúrà, ìyẹn àkọ́bí olóògbé lọ́kùnrin? Má ní gbàgbé lóore láti gómìnà yìí ṣe fún ẹbí Àyìnlá. Gómìnà wo? Ẹ̀yin tèmi pẹ́ kí ni mo kọ bàrà ni mo yà, bàrà ni mo yà pẹ́ kí mo kọrẹ. Ẹ̀rí pẹ́ kí ni mo kọ bàrà ni mo yà, bàrà ni mo yà pẹ́ kí mo kọrẹ. Ẹ̀fà ọkùnrin girigiri girigiri lórúkọ tá ń pè èṣù ọ̀dàrà o. Obìnrin kúkúrú tí ń bẹ lọ́nà ọjà lórúkọ tá ń pa àwọn ìyá mi ọlọ́pọ́n ọdẹ. Gbogbo obìnrin ayé pátápátá ẹ dákun ẹ ṣègbè lẹ́yìn mi o. Kú wáyé. Àwọn nìyẹn. Tí a bá ń sọ nípa ọmọ Àyìnlá Ọmọwúrà, ọkùnrin pàtàkì ni Alhaja Halimatu Sadiya. Orin yìí ẹ bá ń lé ní lóòótọ́, ọgbà ogúngún lẹ́mu ní iṣẹ́. Ọjọ́ náà ti pẹ́ náà díẹ̀, ó ti lé lógún ọdún tọ́lọ́ndé ẹ̀mí sọ pé kó máa lọ bẹ́ẹ̀, kó máa torí kò easy. Àpàlà easy ẹ̀ má jẹ́ ń tàn yín. Kò easy láti kọ́ ni, àbí kò easy láti rí ẹni tí a ṣe onígbọ̀wọ́ ẹ̀ fún yàn. Àtònígbọ̀wọ́, àtò ẹni tó máa kọ́, àtẹni tó máa ṣẹ̀ mọ̀, torí pé àpàlà òwe ni. Nǹkan àṣà ní àpàlà, kò kí ń ṣe pé ká kọ̀ǹkọ̀ dẹ̀ wá mú kinní dání ká la kọ̀ǹkọrin wòròwòrò. Tó bá fẹ́ ká àpàlà ó gbọ́dọ̀ dáńtọ́, kó dágájíá, kọ̀rọ̀ dámọ́ ẹ lẹ́nu, kó lè pòwe àwọn àfiwé ẹlẹ́lọ́ọ̀, kó lè mú gbogbo ẹ̀ mọ́ra wọn. Kò dẹ̀ tún wá sẹ́ni tó rẹ́dì láti promote àpàlà, wọn á lórin orin ìbílẹ̀, orin àwọn wo ló fẹ́ jó, àwọn wo ló fẹ́ ẹ wò ó kò easy o. Ọlọ́run jẹ́ kó easy fún gbogbo wa. Tàbá ní ká ṣe ní mélòó méjì mẹ́ta rẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ tí ní tuyọ̀ lẹ́yìn. Ó ti pé mẹ́ta bárẹ̀ tí a ti mú gbogbo ẹ̀ṣá mọ̀, gbogbo ẹgbẹ́ bọ́dì. Àpàlágbòde like father like daughter, tí jẹ́ pé mo fẹ́ máa ṣe bí bàbá mi Haji Costly, tèmi wá ń jẹ́ Alhaja Costly. Okòrò kẹ́hìn yẹn sí ni. Akọ̀ròyìn náà orúkọ easy o, kò easy. Alhaja Costly. Bẹ́ẹ̀ ni tó wọ́n. Àwọn bí ojú. Ọlọ́run tó wọ́n. Orin yẹn gangan kí ló mú yín tẹ́ fi tẹ́wọ́ gbà tẹ́ tẹ́rí gbà pé orin bàbá mi fẹ́ máa kọ́? Kí ló fà á? Kí ló bí? Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé orin gangan kọ́ ni mò ń kọ, iṣẹ́ nọ́ọ̀sì ni mo yàn láàyò. Àmọ́ mi ìfẹ́ kápàlà parun lè wa. Oríṣiríṣi orin pọ̀ tí gbogbo èèyàn ń kọ lọ́tún lósì, kò tiẹ̀ tó wá sóbìnrin tó kápàlà rí. Èmi wá ní kí n break record ẹ pé kí lọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe. Kò sóbìnrin tó kọ àpàlà rí. Mi ì tí ì rí, èmi ṣe ní first obìnrin tó fẹ́ sọ pé òun kọ àpàlà, tó fẹ́ kọ́ tó sọ pé òun kọ àpàlà. Ṣé ẹlòmíì ti akùnrin báyìí? Àbẹ́yẹn náà ṣe àwọn wájú. Mi ì tí ì rí. So èmi ṣì ní first, mo ní kí n break record ẹ. Kò ṣe mímọ̀ ṣe mi lọ́lọ́ Ọlọ́run lọ́la àwọn bàbá mi Adéwọlé kọ́lọ́mbà mi fọ̀run kẹ́ wọn, bàbá tẹ́ni ṣe mẹ́sàn-án ní kí n máa jó níṣù. Wọ́n ní Adéwọlé onílù ọ̀la bàbá Sílífà. Àwọn yìí náà sọ pé
kò sí nǹkan tó lé níbẹ̀ àkó ní kò ṣe pé mo gbọ́ nǹkan tí Àyìnlá ń sọ náà lọ títí because bọ́ mo bá tún abárọ̀bá ọmọ kékeré ni mí ọmọ ọdún 5 ni mí nígbà táyìnlá kú so mo kàn mọ̀ pé tó bá ń ṣe practice torí inú ilé wa báyìí náà ti ń ṣe practice lọ́jọ́ àlàmísì níjọ́ Thursday náà máa ń ṣe practice yẹn ìtọ́ ti ṣe practice yẹn wá jẹ́ opposite yàrá mọ́mísì mi táwa kàlítù ọmọ owó ní kókó tó bá ti ń ṣe practice èmi máa lọ ń dà wọ́n láàmú mi lè sọ bóyá bẹ́ẹ̀ lórí ti wá o máa lọ ń dà wọ́n láàmú ní Adéwọlé yẹn gangan bàbá sílífà lọ kọ́ mi tí máa fẹ́ máa wá lọ jókòó lé wọn lẹ́sẹ̀ Adéwọlé lọ kọ́ mi máa dà wọ́n láàmú ìyá ayé mi tàn wọ́n máa ń lùlù yẹn fún mi ìyá ayé mi tàn náà máa ń pè máa gbé bèbí dání so tí wọ́n bá ti wá ń gbọ́ orin yẹn tí mi bá mọ̀ ibi tí ò bá yé mi máa jọ̀ tẹ̀ dáhùn máa wá gbọ́dọ̀ bàbá Adéwọlé lọ máa gbọ́dọ̀ bàbá tẹ́ni ṣe mẹ́sì lọ. lẹ́yìn ìgbà tí ẹ gbọ́ kí tó Táyìnlá ò sí mọ́ nìyẹn o. Táyìnlá ò sí mọ́ tí mo wò pé orin yìí ó ń wù mí èmi máa ń láìkí máa mi lísìn sórí o mi ò mọ bí mo ṣe mọ̀ àmọ́ ó kàn wù mí pé orin yìí àpàlà yìí mi fẹ́ kó parun nínú ilé wa tuntun bá ti wá lọ bá àwọn bàbá yẹn pé kí Láyìnlá ibi tí wọ́n mi máa ń ṣe báyìí mọ̀ tó wí kí náà wí bí màá jọ tẹ̀ dáhùn àwọn bàbá yẹn àyà kọ́ sọ́ọ́rí bàbá wí fún bàbá rẹ̀ lágídí pọ̀ Àyìnlá wọn máa wí báyìí wọn àwọn wí bí ìbáyìí kọ́ni òun máa wí iṣẹ́ máa yí ìdààmú wa lọ́wọ́ ńgbà bá ṣe practice tọ́ta pé òun báyìí ló wí ń bí ṣé àmọ̀ pé tẹ bá notice bàbá mi kò kí ń forílẹ̀ fìlẹ́gbẹ̀ Àyìnlá máa kọrin. ẹ fọ alẹ́ ẹ̀kọ́ náà sáńkùtù ẹ ronú ẹ máa rò. onímọ̀ọ́dé wẹ́rẹ́ bí èjì alẹ́ ọ́ mọ̀dé yọ̀yọ̀ bí èjì òwúrọ̀ tọmọdé tàgbà ẹ máa yọ̀ mọ́ mi ẹ pọ́n mi lé kí ẹgbẹ́ mi dépò tó wù mí àṣàbí ayé tí mo wá ó fẹ́ wàhálà kó dùn fún mi títí dọ́jọ́ wọ́n jọ máa kọ́ wọ́n jọ máa gbé mi ìyẹn gọ́gọ́gọ́ ní Àyìnlá lórí Àyìnlá fi yàtọ̀ sí orin gbogbo àpàlà tó kù wọ́n jọ ń kọ́ iṣẹ́ méjì Àyìnlá máa ń ṣe tí màmá mi táwa kàlítù ọmọ owó ní kókó náà dẹ̀ máa ń sọ fún mi pé tó bá mọ̀ kó fẹ́ gbègbèsè bàbá ẹ̀ àfi kó o máa kọ́ kó o máa gbé torí àwọn ibì kan wà tó jẹ́ pé wọ́n kọ̀ dẹ̀ pè é lójijì ní pé yá Halimah wá gba máìkì tó bá wá retí pé lẹ́gbẹ̀ẹ́ máa kọrin ó máa gbérin fún ẹ ó ṣì o àmọ́ tó o bá ti lè kọ́ tó o ti lè gbé fúnra ẹ o ti jọba bẹ́ẹ̀ nìyẹn o ìyẹn ni mo fi sọ pé like father like daughter pé ìhùn tí bàbá mi ń ṣe lèmi fẹ́ máa ṣe so àwọn bàbá yẹn máa sọ fún mi pé eléyìí ni kó ló wí bí eléyìí ni kó wí bí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ṣe sọ yẹn tí mo dẹ̀ ń wọ́n ní tí ọmọ ń bá pèlè bàbá àtìyẹ́ ẹ̀ kó ṣàṣọdá so àwọn nǹkan tí wọ́n ń sọ yẹn tèmi dẹ̀ ń tẹ̀lé ló jẹ́ kí èmi náà sọ pé mi ò fẹ́ bọ́ta àbí kí n wà bóòdù láti sọ pé mi fẹ́ kápálà because ọmọ kékeré kan ò lè wá from nowhere kó lóun máa dé sóun fẹ́ kápálà kò easy o ẹ̀ báyẹn kí n tọ̀. kóòrò kó tó agbami ńlá ni. irọ́ kò easy. ẹ kí ló mú le ṣèbó ni náà ni ṣèbó lọ́tà ń sọ yìí náà ni ebó òwe tá à ń pa yìí náà ni. ó dáa ẹ jẹ́ ká gbé báyìí tẹ́ ẹ bá pe alápàlà sóde tẹ́ ẹ pe onífújì sóde onífújì lè ṣì lè gbé ọ lè mú ìlú ẹyọ kan mú keyboard whatever kan fi sínú ẹ̀ kan máa lọ tó bá palápàlà sóde tí gbogbo nǹkan tó yẹ kó wà nínú ẹ̀ tí ò bá sí ẹ lè enjoy yẹ ẹ ní pé olórin yẹn lọ́la nítorí pé kò ní jókòó àpàlà máa dún ṣẹ́kọ̀ọ́ tí mo sọ ẹyẹ yín gbogbo ohun tó ẹ̀jìn máa dún second to the yàlù ẹ̀jìn oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ń lò ṣẹ̀kẹ̀rẹ̀ gbọ́dọ̀ ní àsìkò tó ń dùn tiẹ̀ ṣẹ́kọ̀ọ́ tí mo sọ tí gbogbo yẹn ò bá dún tá a dẹ̀ wá ní amúnílò ẹyọ kan dání ṣe mọ̀ pé kò lè work ègbè yín kẹ̀dẹ̀ rẹ ẹni tí ò bá tún gbọ́ yóò bá ṣákáṣákáṣáká kò lè gbé ègbè àpàlà kò dẹ̀ lè kọrin àpàlà so ìdí sápàlà fi lè nìyẹn. so lójú ayé màmá kan lè ti gbégbé àpàlà yìí. mi ì gbé nígbà lójú ayé màmá your mommy ojú wo ayé ìyá mi ìyá mi jẹ́ ni tó jẹ́ pé mi ò wíṣ láti kọrin mo kàn rí pé tá a bá ń ṣènáwó nílé wa olórin máa pọ̀ rẹpẹtẹ ó lè jẹ́ nǹkan kékeré la fẹ́ ṣe olórin tó máa wà bí àdé 20. lábẹ́òkúta. bẹ́ẹ̀ ni ó kàn di pé wọ́n ń ṣòkú àkọ́fẹ́ Àyìnlá Ọmọwúrà ìyá mi Afúsá ọmọ nílé ẹlẹ́ni ìyá ẹ̀gbọ́n mi Akeem olóògbé náà bá ń ṣòkú bàbá mi Débórí Ṣìmíù Gbàfídà ló kọrin lọ́dún náà lọ́wọ́ lórí ẹ̀rí pé lórí dẹ̀ bọ́ síbẹ̀ lórí ẹ̀ wá náà ṣe àrùpá ìnìkan ṣẹlẹ̀ mọ́ ní kọ́ni kí ló dé mi ṣe takú sórí stage ọmọ yẹn kẹlẹ́ ló ṣòro ṣe o ọ̀rọ̀ náà ti pẹ́ o bá bọ́ sórí stage pé àní lẹ́ni máa kọrin ó ṣe máa kọrin àní máa kọrin wọ́n ṣe gbé ọmọ ní ẹjẹ́ kó kọ̀ mo lè gba máìkì tí mo ṣe kọrin ní gbogbo yẹn bá bẹ̀rẹ̀ sí pé ẹjẹ́ kọ́ ọmọ yìí kọrin èmi ò ní lọ́kàn pé máa kọrin àmọ́ Ọlọ́run sọ pé mo fẹ́ ṣe ni àtìlẹ́yìn ìyá mi. nígbà tí wàá ní tẹ wá ń wọnú ẹ lọ díẹ̀díẹ̀ màmá tiẹ̀ sọ́pọ́ọ̀tì ni àbí wọn ni ibi tó bẹ́ẹ̀ lẹ́yìn lágbára gan mọ́ débẹ̀ o. màmá gan ló ṣe okùnfà èmi lèmi ò lè kọrin èmi kàn láì pé bàtà bá ń ṣe ìnáwó ilé wa
tó lórí bá tẹ́lẹ̀ bá dé tó bá lò mọ́ ní kọ́ èmi náà sọ fún mi pé èmi náà lè kọ́ ní tèmi fẹ́ forin ṣe tẹ́lẹ̀ nìyẹn àmọ́ màá mi sọ pé láyé ó máa kọ́ ni. bó ṣe lọ́dún náà lóhùn ló bá ní Halimah wa kọrin adẹ̀ ń gbé nílùú Péjú ní Mushin ló bá ní ó máa kọ́ ilé ni ọmọ ní mi. iṣẹ́ ní ìlú Péjú junction náà bá to irinṣẹ́ ìlérò bá pọ̀ Halimah ó yá bọ́ta mo ní mi lémi ẹ̀ẹ́dẹ́ gbà mọ́pọ̀ lórin dé Àyìnlá Ọmọwúrà ń bá bọ́ta o mo eré rò tó ń bá yẹ́yìn kan stage mo yẹ́yìn ni gbogbo bí mo yẹn kọrin mo yẹ́yìn ni pé èmi lẹ fẹ́ rí débẹ̀ tí ń gbọ́ mo ṣáà ń kọrin yẹn mo yẹ́yìn ńgbà mo yẹ́yìn mo wá náwó mo rí pé ó mà ń dòun gbà tó yá mo yójú padà ó wá ti di pé wọ́n ti ń tira wọn dà ó ti di orin yẹn má tira wọn dà ó dà pé kìíní ìfẹ́ work bá yójú padà ní èmi náà wá ẹ má dé wọn ẹ ti mú orin tọ́ga mi kọ̀ọ̀kan ẹ má lé wọn èmi náà wá làbá bẹ̀rẹ̀ bá ṣe kọrin yẹn tínú gbogbo èèyàn dùn pé no orí èmi náà wá ó dà pé mo fẹ́ ṣe kìíní bá ṣe bẹ̀rẹ̀ lọ́dún náà lónìí ṣáwa try pé mo fẹ́ ṣe léyìn ní gbogbo ìgbà tí mo wà nílùú Péjú Ọlátẹ́jú yẹn mo kó gbogbo ẹ̀jọ tí n bá ṣe léyìn máa wọ studio fújì ní kinní máa mú jáde tí n bá ṣe léyìn àwọn èèyàn wá ń pè mí pé wàá tó bá mọ̀ pé o fẹ́ kàpàlà ó jẹ́ ìgbà Abẹ́òkúta lọ pé àpàlà gbogbo o fẹ́ kàpàlà tó wá káwọn boys tẹ̀ wá kóra yín jọ sẹ́kù ó mọ̀ pé ó ní nǹkan kan tó gbọ́dọ̀ dùn bíi flavour kan gbọ́dọ̀ yọ tó jẹ́ pé a gbọ́dọ̀ mọ̀ pé Ẹ̀gbá kankan ló ní àpàlà because nínú gbogbo Àyìnlá ò sọ̀rọ̀ méjì ní kó má ṣẹ̀gbá torí Ẹ̀gbá gidi gan ni Àyìnlá èdè Ẹ̀gbá náà ló dẹ̀ fi ń kọrin Yorùbá káràún ó ní Àyìnlá máa ń lò ló fi ń dàbí pé orin ẹ̀ yàtọ̀ tó bá pa òwe kan nínú orin báyìí tẹ́ ẹ bá wá ẹ máa wá dictionary tẹ́ ẹ máa fi fọ́ tì í so kí ni mo fẹ́ fààyè ni pé mo fẹ́ kọrin mo dúró lẹ́kọ̀ọ́ mo sọ pé mo gbá mo sọ páwò àfìgbà tí mo gbọ́ràn sáwọn àgbààgbà o lẹ́nu o pé wàá dẹ́gbà o alihamdulilayi mo dẹ̀ dẹ́gbà náà mo lọ bá bàbá Adéwọlé Atẹ́níṣe mẹ́sì bíbò wọ́n sì pọ̀ náà gbà yẹn. Adéwọlé onílù ọ̀la. báyìí bẹ́ẹ̀ ni bàbá Sílífà ọkọ tèmi nígbà yẹn. kíní kò mebi. Àlàó ọmọ oníyàwó mebi. ńlọrọ Síkírù ńlọrọ Síkírù ọmọ Adégbèrò ó gbogbo wọn gbà yẹn bàbá Ṣẹ́gojú Rasaki Ṣẹ́gojú Táyìlákì Rasaki Ṣẹ́gojú ọ̀nà lójì pé mo pẹ́ ń tó pè yẹ kó má ṣe bínú ọ̀rẹ́ Adéwọlé jọ̀wọ́ gbogbo wọn ní pátá ọ̀rẹ́ Adéwọlé jọ̀wọ́ o ọmọ ẹ̀rù òbodò bàbá Síkírù bàbá ọkọ Kúbúrà yìí orí tó kẹ́ so gbogbo àwọn yẹn mo rìn mọ́ wọn mi ì ṣe pé bóyá bàbá mi ti kú tí bá ti ń rí wọn lóòótọ́ mo sì máa ń mọ̀ lára pé mi ní bàbá àmọ́ tí bá tún ti rá wọn yẹn ọkàn mi máa ń balẹ̀ pé bàbá kú wọ́n lè dúró àwọn dúró wọ́n ṣojú sẹ́yìn. ń pẹ́ ẹ máa tẹ̀ wá kọ́kọ́ kó orin Àyìnlá jáde pé mo fẹ́ ṣe lọ́ọ̀ṣì ọdún wo lẹ kọ́kọ́ ṣe kan náà. Bíi 18 years báyìí. bẹ́ẹ̀ ok èmi náà mo fẹ́ launch ara mi to the world àwọn ọlọ́dún tó jáde tó dó tì ẹbí tó fi ṣe. bàbá Adéwọlé wà bẹ́ẹ̀ bàbá Ṣẹ́gojú wà bẹ́ẹ̀ Rasaki Atẹ́níṣe mẹ́sì àwọn tó pọ̀ nínú àwọn báńdì ṣì wà láyé nígbà yẹn. ok tó ń lù lẹ́yìn Àyìnlá. bẹ́ẹ̀ ni àwọn náà dẹ̀ lùlù fún mi níjọ́ náà lọ́hùn ní White House ní Ìkẹjà wọ́n gbéra tán pátápátá ẹ máa rò pé Àyìnlá ò tí kú nígbà ẹ máa rí kẹsẹ̀tì ẹ má wọrí ó wà. bẹ́ẹ̀ ni àwọn èèyàn pọ̀ mọ bàbá mi mo ṣe Bọ́lá tán Wáídì gbogbo àwọn ẹgbẹ́ márùn-ún wọn jáde tán lọ́dún náà tí mo sọ yìí mo wá ríra mi mo ṣe Bọ́lá tán sọ pé ọmọ yìí kọ́ là ń gbé jáde Àyìnlá là ń gbé jáde torí pé gbogbo nǹkan tọmọ yìí sì ń sọ yìí gbogbo ẹjọ́ tó sì ń tó yìí ọ̀rọ̀ bàbá ẹ̀ ló sì ń sọ kò tí ì tójọ́ títì ẹ̀ so nígbà tó bá dẹ̀ ti jẹ́ pé gbogbo wa la ní nǹkan méjì mẹ́ta tá à ń jẹ nínú nǹkan tí bàbá yìí ṣe ó ti rọrọ ká dúró tì so wọ́n dẹ̀ dúró gbogbo ẹgbẹ́ mánu mo ṣe Bọ́lá tán tún sọ lọ́dún náà lọ́hùn pé àti state l'Abẹ́òkúta àti ní Lagos state o kí gbogbo wọn fi ọjọ́ kan lẹ̀ kán fi play iṣẹ́ Àyìnlá làwọn lọ́ọ̀jì mo wá ríra mi pé no bàbá mi ò kú òun náà dẹ̀ sọ pé òun ẹnìkan ò kú ó lọ sí Mẹ́kà ó máa tó dé that is bàbá mi ò kú mo fẹ́ kẹ́ mọ̀ ó lọ sí Mẹ́kà ó máa tó dé bàbá mi ò kú níjọ́ yẹn bàbá mi ó dé. lára ogun tí Àyìnlá Ọmọwúrà tó filẹ̀ náà ni orin tó ṣe kalẹ̀ lórin ní gbogbo ẹ̀ kí ni èrò yín kí ni ìyẹ́tò kan ti wà lórí ẹ̀ ẹ fẹ́ báwo lẹ fẹ́ ṣàgbélárugẹ àwọn orin tó ti kọ́lẹ̀ lóríṣiríṣi. ó ní pé Àyìnlá sọ bàbá mi Anígilájé ọmọ Yẹ̀sùfù
ó ní orin tó ń bẹ nílẹ̀ fún mi lọ́dún kan alágòdo mi ò rẹ́ni tó lè kọ́ tán. ẹni tó ń forin mi ṣọgbọ́n tó ń fetí kóhùn mi kó tó hùwà o onítọ̀hún ò ní ṣìkan ṣe. gbogbo orin ní Tanígilájé bẹ́ẹ̀ ni gbogbo orin ní Tanígilájé o. gbogbo ọ̀nà tí mo gbórin gbà ẹ ṣá máa tẹ̀lé mi nílé orin òye. gbogbo ewé lọ́jà ewé ń já gbogbo gbalẹ̀ ní tọrùbẹ̀ nílé odù mo gbé ṣọlá. gbogbo orin tó fi sílẹ̀ ẹ wo nísìnyí lọ́tún lọ́sì orí mi kàn tiẹ̀ ṣe jọ̀ọ́ ni. tẹ bá lẹ fẹ́ ṣe kankan nípa Àyìnlá kẹ́ ẹ má fún mi ní 500 naira máa ní pé kẹ́ ẹ nìṣó nítorí pé gbogbo nǹkan tó lè máa gbé orúkọ bàbá tèmi ga òun lèmi máa ń fẹ́. àìmọye ẹni tí wọ́n rí tí àwọn èèyàn mọ́jú ọ̀pọ̀ èèyàn ni wọn ò wo ibi tí wọ́n wà. ẹ wo Àyìnlá Ọmọwúrà lọ́wọ́ tá a wà yóò dàbí kó ṣẹ̀kú lé nìyí. eléyìí ń dá kinní lẹ̀ lọ́tún tọ́hún ń dá kinní lẹ̀ lọ́sùn lóríṣiríṣi lórúkọ Àyìnlá alihamdulilayi. ṣé ọkọ̀ tí mo sọ ẹyẹ yín ẹni tó bá kọ̀ wá mú nǹkan ẹ̀ tó bá fi ṣe nǹkan òun ni kó mọ̀ pé nǹkan tó tọ́ láti ṣe lélẹ̀. kò sí ẹni tó fẹ́ lé ẹnìkan kiri títì pé wá ṣe lè. tó bá mú nǹkan ẹ̀ tó bá lò ó tó mọ̀ pọ́nà tó tọ́ lélẹ̀ tó bá lò ó sọ́nà tó tọ́ ẹ̀yin àwọn náà rí tí nǹkan tó tọ́ tó dáa tó máa gbé fi ṣe. bọ́s pé ọmọ Àyìnlá kan wá máa léyàn kan kiri pé ẹ lo nǹkan bàbá mi o ẹ lo nǹkan bàbá mi o. ọ̀nà tó bá tọ́ gbogbo wa la máa kú gbogbo alágbádá kú. èmi àwọn èèyàn máa ní pé mo burú mi kọ́ mo kọ̀wọ̀ sí ni. bàbá mi gbogbo èèyàn ló kọ́ wèrè ó ká sí wímọ́ra but tá a bá ń sọ nípa pé kéèyàn kọ̀wọ̀ sí èmi ò take shit mo kọ̀ rẹ́ jẹ. tó o bá fẹ́ nǹkan bàbá mi tó bá bi mí léèrè ẹ lọ lò ó ṣe bí kórúkọ bàbá mi máa parun ẹ free ẹ lọ lò. àmọ́ tó bá mọ̀ pò tọ́ tẹ́pẹ́ tí wọn náà bá dàgbàdàgbà tó bá lọ tó mọ̀ pé ò fẹ́ kẹ́yìn tiẹ̀ náà bàjẹ́ tó fẹ́ kẹ́yìn tiẹ̀ náà máa dùn bíi tẹ́ni Anígilájé ọmọ Yẹ̀sùfù ọ̀run ẹ̀rẹ́ bàbá mi o ọkọ̀ táwa kàlítì ọmọ owó ní kókó tó fẹ́ kẹ́yìn tiẹ̀ náà máa dùn kórúkọ ẹ máa rìn bẹ́ẹ̀ lórí létí àwọn èèyàn ẹ jẹ́ ká ṣe dáadáa. so gbogbo nǹkan tó ti sọ ẹ wo gbogbo àwọn skul nísìnyí àwọn higher institution lóríṣiríṣi náà ti ń fi orin Àyìnlá náà ti fi ń lecture. ṣé nǹkan tá a bá wá fi ń lecture tí àwọn èèyàn mú ọpọlọ nínú ẹ̀ àìmọye àwọn ẹlòmíì tán ní kọ́ lọ kọ project tó jẹ́ lórúkọ Àyìnlá náà fi kọ project tó dẹ̀ ń ṣe oríire inú ẹ̀ tó ń gbé igbá kìíní igbá kejì. ó ti dára kí tiwa da tí bàbá náà bá wà nílé ayé ní síta bá pè ní doctor tá ní doctor of music tá ní doctor of whatever tó wá gboyè lóríṣiríṣi ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. abẹ́kàtẹ̀ wá wo Abẹ́òkúta tán ti náà ti bí táwa mú tá gbòṣùṣù tá gbé lárugẹ pé sẹ́ẹ̀ kínní ó ju kéèyàn sọ pé òkúta ẹ̀yìn èṣù tó ń bọ tó bá ṣe ojú ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. but gbogbo ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà. ẹni ọlọ́bàṣà bàbá mi kan lábẹ́òkúta Ṣẹ̀fí ọmọ Adékúnlé ó ní àfẹni Ọlọ́run bá rán sí ni ló ń ṣe ní lóore. ẹni tí Ọlọ́run bá rán síyàn òun ló máa ṣèyàn lórí ẹ ṣé ká ṣe dáadáa. sinimá Àyìnlá Ọmọwúrà àǹfààní ló kó bẹ́ẹ̀ bí. sinimá Àyìnlá Ọmọwúrà kò kó àǹfààní kankan bẹ́ẹ̀ bí ó tún kó nǹkan tí ò dáa bẹ́ẹ̀ bí ni. ìdí àti túmọ̀ ni wípé nǹkan téèyàn bá rò pé èèyàn máa bá téèyàn bá bá nígbà míì. èmi gẹ́gẹ́ bí ẹnìkan ẹrù tó dì lé mi lórí sinimá yẹn òun ló ń lọ yìí. ǹdẹ mọ̀ tún mi mo sì àmọ́ mo ti sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run má jẹ́ ká sọ̀rọ̀ tán kò nípa kankan tó kó fún ẹbí o ẹbí ò jèrè kankan nínú ẹ o ẹbí ò nípa kankan tán kó nínú ẹ ń ṣe la rò yìí pé bẹ́lẹ̀ yìí bá lò lọ́tún títọ̀ òun sinimá nìkan kọ́ àìmọye nǹkan tó ń ṣe nípa Àyìnlá tó jẹ́ pé gbàgbó ni àìmọye àwọn ẹbí mi gbogbo àwọn ẹ̀gbọ́n mi àbúrò mi gbogbo wọn bìlí pé bóyá mo gba nǹkan èmi ò gba nǹkan kan àbúrò àríra àwọn tó ṣe ọmọ iye tó mú wá 1 million péré ẹjọ́ nítorí Ọlọ́run bí fíìmù yẹn ṣe lọ lọ́tún lọ́sì ní gbogbo àgbáyé kẹwàá gbọ́ pé wọ́n sọ pé 1 million ó ní gbogbo ọmọ Àyìnlá pátápátá lẹ́pẹ́ tó bá pín ẹnì kọ̀ọ̀kan ò gba 10,000 káwá sọ pé nǹkan tá a gbà nìyẹn ẹ jẹ́ ká ṣe dáadáa nítorí ọ̀la ẹni tó ní ajogún fátọ́lọ́hún ò fẹ́ kú ẹni tó ní fágangan wá dà so èmi ò lè sọ pé ọmọ Àyìnlá kankan àbí ẹbí Àyìnlá kankan jèrè nípa fíìmù tí wọ́n ṣe tí orúkọ fíìmù náà dẹ̀ làmìlaka ní gbogbo àgbáyé
àmọ́ eléyìí tá à ń sọ yìí yà sọ láti fi tàbùkù kankan ìṣe ló jẹ́ pé ẹni tó bá máa kàn lọ́la káwọn náà ṣí brain wọn sílẹ̀ ni kàn ṣí brain wọn lẹ̀ kàn mọ̀ pé káwọn má lọ ẹ bá ti lọ kọ́ ọ̀bọ̀ nǹkan tí ò yẹ kẹ́ ẹ kọ́ ọ̀bọ̀ tí yín bá yín ni o bẹ́tà kẹ́ gba ohun tó bá yẹ kẹ́ ẹ gbà kó tó di pé kó gbà kó dìjà tí wọn bá ṣe tẹ̀yìn Àyìnlá wọn ṣe tẹlòmíì bọ́ọ̀dẹ̀ ṣe ti bàbá ẹlòmíì náà wọ́n ṣe because àwa bá wọn bàbá yẹn wọ́n kàn ṣiṣẹ́ lẹ̀ ni wọn jẹun iṣẹ́ wọn àwọn ọmọ wọn tó wá fílẹ̀ àtàwọn ẹbí wọn àwọn àbúrò wọn kankan tó yẹ kó tún máa jèrè wọn ò jẹ́ àwọn kan akọ̀dé láti bòmíì wọn á náwọn dá ẹgbẹ́ kan sílẹ̀ àwọn dá kínní kan lẹ̀ lórúkọ àwọn bàbá wa wọ́n dẹ̀ ń jẹun lọ àwa dẹ̀ ń wó bí ẹ̀pà jẹun pé ó le díẹ̀ mi pọ́n kọ́rọ́rọ́ n kò gbowó kankan o mo tún fi alálẹ̀ ẹ̀gbà mo fi sọ̀rọ̀ o ẹgbà yìí bí wọ́n ti ṣẹ̀dá mi àti ìyá mi àti bàbá mi ẹgbà rẹ̀ wọ́n ti ṣẹ̀dá mi n kò gba $1 o kẹ́yìn ẹbí mi ẹ̀yin fámílì Àyìnlá yín tó tún kù kò ṣe fíìmù nìkan o ìwé Àyìnlá náà wọ́n ṣe tàbàkù wọ́n tà á kò sẹ́ni kankan kò sẹ́bí kankan tó gba mi wà lè sọ bẹ́ẹ̀ lómi ìbá gba nǹkan lẹ́yìn o àmọ́ mo mọ̀ pé gbogbo tá a bá ṣe la máa kéré ẹ̀. gẹ́gẹ́ bí ẹbí ṣé ẹ̀yin ò ní lọ́ọ̀yà tí ó máa ń bá yín ṣàyẹ̀wò tó bá ti gbé ní proposal wá bá yín ni. ṣé ẹ rí ti proposal ọ̀nà proposal èmi gàn díẹ̀ èmi gangan náà ń pè lọ́dẹ̀ mo gàn díẹ̀ yìí ń dẹ̀ gàn ohun tí mo fẹ́ ṣe òní ọtí pa mí pa àti pé ẹ̀kọ́ ló tún jẹ́ fáwọn èèyàn tá a bá ti ká má gbára léèyàn tó tá a bá gbára léèyàn tó bá gbára lé ńgbà míì ó lè jó nǹkan ló máa yẹ̀ ẹ́ gbálẹ̀ ṣé nǹkan tí mo sọ ẹ yé yín mo kéré lóòótọ́ nínú àwọn tó kù mí ipò mi jìnnà àmọ́ alihamudulilayi tí n bá dán bá pè mí ń gbòòrò pé báyìí tí n bá délé tí n bá sọ pé báyìí mo máa dáhùn ní àdéhùn tí àjọṣe pé báyìí náà láì pé mi mọ̀ pé ó yẹ kí wọ́n gba ìwé náà. gba proposal. mo gbà á ẹ má yẹ kí n tàn yín nígbà tí mo gbàwé ṣẹmọ ọmọ kékeré náà tí ò ṣe kí náà ti ń pèrè à ìwọ ló fẹ́ ṣe ró ìyá ẹ torí òjò ìyá ẹ ìwọ ìyá ẹ ní ṣọ́ba lójú ìwọ ló máa ṣe àmọ́ àwọn nǹkan míì wà tẹ́tù sì máa gbà o àgàgà wọ gbogbo iṣẹ́ tó ṣe oṣù máa gbowó bí mo yẹn sọ̀rọ̀ $500 ló kéré jù lẹ́yìn yìí tí ẹ ṣiṣẹ́ gan pàápàá. mo bá a lo yín mọ́ ni. ní ìwọ̀n ìrọ̀ òun ọ̀rọ̀ èmi kọ́nà lò àwọn tó ń lo èmi ń gbòòrò ti understand. kí ló wá fà á. èmi ò mọ̀. tó lẹ jọ̀yà lóòótọ́. mo jọ̀yà èmi mọ̀ ya dáadáa. ibi tó gbé mi dè sí nìyẹn ìyẹn lèmi lọ fi gọ̀ lọ báwọn tó kù mí lé èmi gọ̀ èmi ni mo sọ fún ọ pé ẹ ní sùúrù o wọ́n ń bọ̀ o wọ́n náà sì máa wá bá wa o wọ́n ní wọ́n ní taṣẹ́ yẹn síta o wọ́n ní bó ṣe máa bá dèrè o ìyẹn ni èmi fi gọ̀ mbẹ̀ so kọ́lọ́n kó gbà fún wa kọ́lọ́n kó kọ́ wa mọ̀ ṣe so gbogbo nǹkan tá a bá ń ṣe ká ṣáà máa rántí ọ̀la àwọn tó ṣèwé nìkan kọ́ àwọn tó ṣe fíìmù nìkan kọ́ wọ́n pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ wọn àwọn dá gúrùpù lẹ̀ náà wọ́n ṣe gbá wọn ṣàwo náà oníkálukú pẹ̀lú tiẹ̀ ni kò sólóore thank you kò sẹ́ni tó ṣe oore thank you sàrẹ́ o oníkálukú ń ṣe nítorí àtijẹ àti mú ẹni wọn ní mo burú mo kọ̀wọ̀ sí ni mo dẹ̀jọ́ bàbá mi. wọ́n ní bí ọmọdé ò bá bá tàn ó máa bá àrọ́bá sì rèé bàbá ńlá bàbá tán ni. kí ló dé ó ṣe wá pọ̀ tó yìí. irú èèyàn gan ni Àyìnlá Ọmọwúrà ní ìtẹ́yìn mọ̀ àti ìtàn tẹ́ ẹ bá. bàbá mi òun lọmọ olóríṣàkun òrìṣàkọ tó ń pè lọ Bàtálá ọmọ aláṣọ funfun ògbọ́dọ̀ ìjà òun lọmọ Ìjẹ̀bú Léèlà Eégúnmọ̀gájí ọkọ Táwàkálítù ọmọ owó ní kókó bàbá àṣàdíà àṣàbí òòṣà ń burú ṣe rí bàbá mi jẹ́yàn kan tó jẹ́ pé tó bá ń ròyìn èèyàn dáadáa kò sẹ́ni tó wà láyé tí ò ní tiẹ̀ o àmọ́ ibi tó bá kó èèyàn 100 kalẹ̀ tán bá ní tó kọ̀wọ̀ sí ó dẹ̀ kó yàn mọ́ra bẹ́ẹ̀ bá ṣe gbé wá ni àmọ́ kẹ wá rò pé bóyá ẹ lè ní nǹkan kan tẹ́ fẹ́ fi mí fẹ́ mọ́ bẹ́ẹ̀ ṣe tó á jẹ́ kẹ́ ẹ mọ̀ pé níwọ̀n ẹwú yẹn èmi ò lè gbà ń lè gbà rárá mo dẹ̀ kọ̀wọ̀ sí àmọ́ ká wá sọ pé ká múṣẹ́ lókùnkún dùn Anígilájí ọ̀run ẹ̀rẹ́ bàbá Kàbírà bàbá Kàbírù bàbá Kúbúré. wọ́n lè rí líla ìlà ṣé lóòótọ́ ni. kìkìtà ni ò lé wọn á lóògùn níta la máa pè tí ò ní jẹ́ mo bèrè ni àbí ta ló máa rí pé kinní kan fẹ́ mẹ́hẹ̀ nínú iṣẹ́ mi tí ò ní ju pé báyìí mo fẹ́ gbà ẹ bá lé èèyàn nílé ni torí pé kò dẹ̀ gbà wọ̀ sí ẹni tá a bá dẹ̀ fà
tá a bá fà ṣé mọ̀ pé bẹ́ẹ̀ ṣe láyè láyè èèyàn líle ẹ ti sọ ṣẹ̀fì ìdẹ̀ darúkọ bẹ́ẹ̀ nísìn ẹ tún ní ṣẹ̀fì náà Àyìnlá ló jọ pé òun ló replace Àyìnlá lábẹ́òkúta ìwọ tó bá ṣèmẹ̀lẹ́ níbi iṣẹ́ ẹ̀ oríṣiríṣi orúkọ náà máa sọ ẹ́ olóògùn ni ó burú ó lágídí ó ṣe gbá ó ṣàwo nítorí pé ò fẹ́ kí nǹkan ẹ bàjẹ́ dákàbíra báwo lọ́wọ́ rẹ̀ obìnrin mélòó ló lè gbà. òun tó rẹ̀ bá wáyà wálé. bẹ́ẹ̀ ni mo sọ fún yín báwo lọ́wọ́ rẹ̀ gbogbo nǹkan tí àwọn obìnrin míì wá wà kó wọn ṣoògùn wọ́n lè wá gbé fún. kí ló ṣẹlẹ̀ wọ́n bá ti wá ní báwo lọ́wọ́ rẹ̀ màmí àní pa aláàjì làwọn fẹ́ rí ẹ sórí ẹ pé ṣátáwà ó jẹ́ gbà tó bá gbà ní ìsẹ̀yìn lẹ́kún máa lọ gbà ó jẹ́ gbà nígbà tó níyì Ọlọ́run gbà lójú mi kí n mọ̀ kó ti ń ṣe Ọlọ́run. màmá wọn sọ sórí fún yín àbí báwo. èmi ti ń gbọ́ ẹnu first wife wọn mọ́mí àwọn bàdá Akeem àwọn náà kọ́kọ́ sọ̀rọ̀ yẹn kó tó di pé màmí tún sọ láàrin àwọn ọ̀rẹ́ mi kan tọ́tún wọ́n máa ń sọ wọ́n ní ọmọ àwọn obìnrin tó bá lọ ilé ọkọ tó bá ṣoògùn bẹ́ẹ̀ kò ní múre bọ́ bẹ́ẹ̀ nítorí pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé o lè ṣe tó lè fi gba ọkọ ẹ̀ wọ́n kàn máa rojọ́ kiri ni àwọn ẹbí ọkọ á sọ pé o ti ṣẹ̀fọ́ fún àwọn ẹbí ọkọ á sọ pé wọn ò ti ṣe kinní kan wọn ìmọ̀ pé ìwà tó ní ó gan o nǹkan tí ibi tí wọ́n ń lọ ló ń lọ nítorí pé bí Àyìnlá lóde bí òpó obìnrin máa pè wọ́n ní bí o ti ẹ̀jọ́ kọ́ mi kó jálè mi ẹ fẹ́ tírájì kọ́sìlì ọmọ ọlọ́mọ yẹn náà ó máa wà sọ́wọ́ wà sọ́rùn ni tó máa tagbádẹ́ ẹ̀ máa kọ́ no bí mo yẹn sọ̀rọ̀ ibi kí n máa ké ni ọ̀tá mi ló dẹ̀ lẹ́kún ó wù mí kí n rí fídíò ẹ̀ kí n rí bó tó ní pé tó bá di tó bá gùn tán tó bá mú áńkì torí ẹ̀ ni mo yẹn mú áńkì dání ọ̀n tó bá mú áńkì tó bá ní wọ́n dáwọ́ àfọ́ lọ pẹ̀lú agbádá yẹn wọ́n ní àwọn obìnrin máa ń ní ọmọkùnrin ló sìngbọnlẹ̀ bí o ti ẹ̀jọ̀ kọ́ mi pé Ọlọ́run pẹ̀lú là lójú. Ọlọ́run àti wọn máa lọ lójú wọn máa dá ségédéré òun náà fìdí jí mi nítòkò nílé wa òye lówùrọ̀ lọ́jọ́ ìjọ ńlá ìwọ gan ọmọ tó bá ṣe lóru rẹ̀ ọmọ olónìkan náà máa ń ṣe bẹ́ẹ̀ ní ìsìnkú eléyìí ò gbọ́dọ̀ lọ. adé ọmọ alákọ̀ọ́rí ó fẹ́ lọ àwọn máa ń kì í ó fẹ́ lọ lẹ́gbàgé ọmọ alákọ̀ọ́rí gbogbo aṣọ ti gbọ́ mọ́ wọn lára ìtàn ó fẹ́ lọ lẹ́gbàgé àwọn ìyá mọ̀gbọ́n apá náà ọmọ wa bẹ̀rẹ̀ sí ní ségédéré ohun wọn tó bá dìde lórí iṣẹ́ tó wà báyìí tó bá mú agbádá yẹn tó mú áńkì yẹn ó lè fà láti bídé láfẹ́ wá ó máa wọ̀ ni àwọn obìnrin kan dẹ̀ wà tó jẹ́ pé wọ́n máa fowó fẹ́ wọn gan tó bá ti rọ́kùnrin tó mọ̀ jó tó nẹ́ẹ̀fì sí dáàdì mi nẹ́ẹ̀fì sí àdì àǹsàn ọkùnrin òye ọkùnrin tó fi ń ṣàdúrà fọkùnrin so gbogbo àwọn nǹkan yẹn kọ́lọ́n kó ẹ má mi ìfẹ́ sọ̀rọ̀ yìí. life tí Ọlọ́run ní káyìnlá lò kàrámọ̀ no ẹfisi ọmọ owó tiẹ̀ ló lú àwọ̀ kan sọmọ ọmọ kan tiẹ̀ lò. yes tọ́lọ̀ fún ní rúbúrú jí bẹ́ẹ̀ tó fún ní sàmọ̀rí bẹ́ẹ̀. mo ní àbúrò kan oyún ẹ̀ ló wà nínú ìyá mi táwa kàdítù kí Àyìnlá tó kú oyún oṣù 3 kí náà bí ọmọ ìfúnni òǹkọ ìyàsẹ̀ pupa lọ́dọ̀ màmí ọmọ Kàbírù táwí kàkà kó jẹun ó pè ẹ́ láti kò sówó tí ò lè fẹ́ra bàtà kò fẹ́ra aṣọ wọ́n fi ṣe ni o. fáàrí ni sọmọrí fáàrí ni èmi náà kẹ̀dẹ̀ rèé mo tún jọ bàbá mi pé ẹ jọ ó pè mí kí n má jẹun kí n ṣáà kí n look good so wọ́n tó bá jẹ́ ọmọ Àyìnlá tó ní pé ò lè dàbí àjìkọ́sílì ọmọ àlè ni ẹ́ àdàpè ọ̀rọ̀ àbí kí ni kí n fi wé o gbọ́dọ̀ jọ bàbá. wọn láyìnlá lawọ sharp them round. níbi tá ìgbédè yìí bá dọ̀ sáwọn ibì kan láwọn ẹ̀gbá ni máa sọ torí bó ṣe máa ń sọ tó bá débẹ̀ ni wọ́n tí bàbá mi wọ́n tó bá lọ sí Ivory Ivory music ẹ̀mí okay yẹ́màì kó bá lọ bẹ̀ báyìí tó lọ gbowó iṣẹ́ òun àtàwọn tó kù ẹ̀ máa jáde lẹ́ni torí wọ́n bá gbowó náà sẹ́yìn búùtù wọn ní lọlé wọn jẹ́ lọ Abẹ́òkúta ọkàn bá ṣe ń lọ Mùṣín náà máa lọ kiri ní gbogbo ilé ọtí Yorùbá yọwọ́ ẹ̀ bá bá ní tó bá ti débẹ̀ báyìí wọ́n mọ̀ páyìn dàdé ọlọ́tí yẹn inú ẹ̀ ti dùn níjọ́ yẹn pé òun òkúta. lẹ́kọ̀ọ́ ń bí àsábẹ́kúta. anywhere àgàgà kó jẹ́ ní gbogbo ẹ̀ kò sí ohun táyìnlá ń ṣe tó fi ń gba ìjú wípé iṣẹ́ tán ṣe náà iṣẹ́ ayé ni iṣẹ́ tán ṣe àwọn èèyàn máa lé mi láhùn ẹ̀ẹ́dẹ̀ ṣì jẹ́ kémi náà dìgbà táyìnlá náà bá ní ìgbà ó níbì kan táyìnlá ti bẹ̀rẹ̀ kó tó di ibi tó dé yẹn jẹ́ kémi náà débẹ̀
bàbá mi ò kọwó kan lè yòókè náà wọ́n ní owó tó yẹ kó fáwọn báǹdì gan ó lè ti ná nígboro kó sọ pé a sì máa rí. kò lè kí ń dìjà láàrin wọn. wọ́n máa dìjà náà wọ́n wá báyìí máa yanjú ẹ̀ ni a ní ṣé mímọ̀ ṣe àwọn ní ṣe bọ́n fáwọn náà ni wọ́n bá gbowó rẹ́kọ̀dù kan ló jáde láti ibi tó ti ń bọ̀ láta Ivory àbí yẹ́màì wọ́n á ti fẹ́ náà tọkọ tó délé tó bá wá délé ọtí kan á ní ẹ ṣáàfún ráǹdì. Shout them round. ẹ ṣáàfún ráǹdì èmi ọkọ afṣá ọkọ táwa kàlítù èmi bàbá akíìmù óyá kò fòṣì EÉGÚNMỌGAJÍ alápàǹsà adigbolujà orúkọ tí bàbá mi ò kọ́ bá náwọn eléré kan wà lẹ́sìn tó wá ń jẹ́ oríṣiríṣi combination orúkọ Àyìnlá ti jẹ́ orúkọ dànù kù àbáwá lórí àṣà kan wá ẹ wo gbogbo àwọn kiri tó ń sọ pé Àyìnlá ń pọ̀ fọ̀ nǹkan ẹ fọ̀kọ́ wọ́n rap ni kọ́bálẹ́ni tó wọ́n kọ́ rap ní ayé Àyìnlá ni ayin tó kọ́kọ́ jáde Àyìnlá yín ẹ fún mi kan. ayin àbátálẹ́gẹ̀ mọ́ bá dáṣọ òun lórí ṣàgbà ẹ̀mẹ̀ yìí sùn lé àná kó wọn rap ni èmi Halimah Àyìnlá bí ẹ̀kọ́ bá ní kí n bá ṣe tèmi bí wọ́n ṣe wáyà ẹ̀kọ́ bí jà kọ́ bá ṣe wá fàyẹ̀ ẹ̀kọ́ mágbẹ̀yìn mo rap ni làgbálẹ̀ fi ń dún máa jẹ́gbọ̀n tá a máa rẹ́yìn yóò di bí kò bá pa wọ́n lẹ̀ wọ́rọ́lẹ́ mo rap ni kí n bá mú kí mo ṣe combination ẹ̀ togetherness tí mo gbé sórí kínní mo rap together tàdé àgbàbàdo Ọlámídé nílẹ̀ lẹ́ǹbí ká bá mú gbogbo ẹ̀ta kan báyẹn together ẹ̀ mọ́pa Àyìnlá ló kọ́kọ́ rap ó rap ni ó sọ àbíkílẹ̀ ṣe ń pè ní ẹ̀mọ́ ẹ̀kẹ́ yìí mi ká so bọ̀dà ọ̀rọ̀ ń lọ. For several years now ẹ ṣe gbàdá Àyìnlá pé 30 years tó ti kú ẹ fẹ́ ṣe 40 covid ò jẹ́ ẹ fẹ́ ṣe 41 ta ló ṣàgbàtẹ̀rù àwọn 40 30 tẹ́ ń ṣe yìí. gbogbo alájọ ń ṣe àtàwọn ẹ̀gbọ́n mi àtàwọn àbúrò mi àtèmi àmọ́ ó kàn pọ̀ síbì kan ju bì kan lọ ni nítorí pé iṣẹ́ tèmi ń ṣe iṣẹ́ tí mo gbé dání orin tí mò ń kọ wípé àníṣe àní nǹkan kan tá a máa fi promote ara wa kò sẹ́ni tó mọ̀ mí ń gbòòrò tí máa ní mo dárúkọ mi kò sẹ́ni tó mọ̀ mí bọ̀ tí bá sọ pé mò ń ṣe remembrance Àyìnlá tí mo ní mò ń ṣe gbogbo ẹ̀ tá a kó gbogbo ẹ̀ pọ̀ láti bẹ̀ lọ díẹ̀díẹ̀ wọ́n á mọ̀ ìyá tèmi náà kó lè ná mi náà ni mo ṣe ń tẹ palẹ̀ mọ́ pé sẹ́ àníṣe mo fẹ́ kíkiní kó gbé nǹkan kan jáde tí mo dẹ̀ mọ̀ kọ́ lọ́ọ́ máa jó gbé. lẹ́yìn aṣáà rí pé lára àwọn ilé tí ó rẹwà tó dùn ún wò lójú lábẹ́òkúta ilé ìrànwọ́ náà wà ń bẹ̀ lára àwọn ilé jọ̀hún báwo ló ṣe wáyé kí ló ṣẹlẹ̀ ẹ̀fọn story yẹn. lọ́lá Ọlọ́run àti ọlá èèyàn pàtàkì Ìbíkúnlé Amósù. báwo lè ṣẹlẹ̀ kí lẹ ṣe. Ìbíkúnlé Amósù gbogbo tó ń dánú ọ̀rọ̀ wọn Ọlọ́run ní fìbà níjẹ́ sí lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n fi tiwọn lẹ̀ wọ́n gbọ́ téèyàn ní Ọlọ́run á wá máa gbọ́ tiwọn. bàbá náà máa nífẹ̀ẹ́ Àyìnlá o kọ́ máa sùn lójú oorun tó bá ń gbọ́ Àyìnlá á sọ pé sẹ́ẹ̀ Àyìnlá ni mo fẹ́ máa gbọ́. ìgbà tán ṣe ilé Àyìnlá ó yẹ kán ti stop káwọn òṣìṣẹ́ wọn ò ṣe nǹkan kan mọ́ toró ti dìgbà tí wọ́n ti fẹ́ búra wọ́n ti fẹ́ kúrò lórí oyè wọ́n ti ń palẹ̀mọ́ àti kó níjọba gómìnà náà wá wò pé ṣàkàn rí pé wọ́n pè mí ní òkè mọ̀sán náà lọ́dún náà lọ́hùn pé kí n wá ó dàbí pé kọ̀ọ̀la náà pè mí wọ́n náà wá nọ́mbà mi bí wọ́n bá ní n wá ṣé mo lè gbà bẹ̀ lọ kí ni mo fẹ́ kàn ṣe fún mi ẹ lè ṣe kankan fún mi o. kí lẹ̀yin ṣe ṣáájú gbà yẹn náà kí lẹ ṣe. gbogbo ẹ̀yí Ọlọ́run ṣé nǹkan tí mo sọ yìí gbogbo ẹ̀yí Ọlọ́run torí tí n bá ní torí mi tó jẹ́ pé torí Ọlọ́run ni Ọlọ́run nìkan lọ́ba mọ́yàṣá o òun lọ́ba a lè wí lè ṣe òun a lè ṣe lè wí tọ́wọ́n bá torí ẹnìkan ṣe wọ́n lè torí ẹnìkan ṣe torí Àyìnlá gan ti tó bàbá náà wá sọ pé ìtòkò Jámánì gbàgbé fáwọn káwọn dẹ̀ tó kúrò àwọn gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ìyẹn Amósù wọ́n dẹ̀ pè mí pé kí ni mo fẹ́ kàn ṣe fún mi mo ní ẹ ti ṣe lé Fẹlá Aníkúlápó ẹ wá lọ ṣe lé bàbá tèmi náà tó dẹ̀ ṣe rìn gidi lè gbé mi sí ní mọ́tò ẹni tí mo bá ní art and culture wọ́n gbé mi lọ tòkò wọ́n wo gbogbo surroundings ẹ̀ kí ni mo fẹ́ mo ní mo fẹ́ kàn fẹ́ ṣe lé mo fẹ́ kàn ṣe lé àmọ́ rírò ní tèèyàn ṣíṣe ní tọlọ́hun díẹ̀ náà tó nínú nǹkan nìkan bàtọ́ débẹ̀ wọ́n wo gbogbo àgbègbè àwọn ibi tán fẹ́ lò àwọn tó níbẹ̀ sọ pé wọn ò gbà torí ìdí kan àbí ìdí kejì sùúrù gbogbo wa ò tó kọ́lọ́hun kó ṣàánú so wọ́n dẹ̀ at least níwọ̀n bá ṣé pé wọ́n fẹ́ ṣe ju bẹ́ẹ̀ lọ wọ́n fẹ́ ṣe ju bẹ́ẹ̀ lọ o wọ́n fẹ́ ṣe ju bẹ́ẹ̀ lọ gbogbo nǹkan tán náà fẹ́ ṣe wọn padà ṣe mọ́ àmọ́ wọ́n ṣe ilé Àyìnlá
fi àyè pé ẹnìkan lọmọ ìyàwó ẹnìkan lọmọ ọmọ ìyálé wọn ò fi sí oníkálukú ò jẹun tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ nínú àwo kan náà nínú kòkò kan náà ó ní gbogbo wa ti ń jẹun so èèyàn tó jẹ́ first wife that is Afusa ọmọ nílé ẹlẹ́ni àwọn nìyá gbogbo wa sọ́lẹ̀ ṣì wà wọ́n ti kú àwọn nìyá gbogbo wa pátápátá ìyàwó tó bá ṣe oúnjẹ lọ́sẹ̀ yìí ẹlòmíì àtúnṣe inú kòkò kan náà ni gbogbo wa ti máa jẹun. inú gbàtà yìí la kú tán. ńgbà táyìn là kú tán mi oníkálukú ti túká àmọ́ nígbà tí bàbá mi wà láyé gbogbo wa ń jẹun pọ̀ ìrẹ́pọ̀ yẹn wà lóòótọ́ kò sáré má jà á máa jà á máa tutọ́ síra wa lójú ibi tá a bá wà tí ò bá ti síjà kò sífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni a máa bí pé ká máa wá fẹ̀yìn síra wa lókèrè a máa jà gbogbo wa a máa ń jà a dẹ̀ máa parí ẹ̀ so ti ọ̀dọ̀ ráìtì bóyá rẹ́kọ̀dù àbí ọ̀dọ̀ kìíní kan níbi tó ti ń ṣiṣẹ́ wọn èmi gẹ́gẹ́ bí ẹnìkan bá ní kọ́ lọ pa mí bẹ̀ wọ́n ní mo kọjá bẹ̀ yẹn torí nǹkan tí mo bá rí màá wí wọn ò ṣe ẹ̀tọ́ ìmọ̀tara ẹni nìkan a máa ń gbà tó dẹ̀ jẹ́ pé èmi kéré àwọn tó jáwọn aṣíwájú mi tá a bá sọ pé báyìí tán bá sọ pé báyìí tán bá ti pè wọ́n tán bá ti sọ pé báyìí because tá a bá ní pé tá a bá wí a máa lọ tá a bá wí a máa tún lọ náà ni ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ níbi tí Àyìnlá gbé báṣẹ́ dé kó tó lọ Àyìnlá ò jèrè kankan mo sì ń sọ́mọ̀ tún sọ mi ò rí ẹni tí nǹkan Àyìnlá wà lọ́wọ́ ẹ̀ tó lò lọ́nà ẹ̀tọ́ tó dáa rí mi rí àfi tá a bá máa parọ́ pé báyìí àwọn company tẹ̀ ń dárúkọ yẹn tí wọ́n bá ní pé kán kó iṣẹ́ jáde ní January 1st kán release iṣẹ́ Àyìnlá jáde ní January 1st kán ṣe 5,000 copy for example kó tó January 10 or 20 Àyìnlá máa tán lọ́jà lẹ́ni tó bá mọ nǹkan tí Àyìnlá ń sọ ní ọjà kí àwọn company máa wá sọ fáwọn tó kù pé kò sí ṣèèsì kò sí gbá kò sáwo kinní kan ṣe mọ̀ kó kù díẹ̀ káàtó bí ò bá dìgbà tí ilé yá ń bọ̀ bóyá owó èkúrò owó àkàrà tán máa kú wọn ò dánú fún ọmọ Àyìnlá lówó pé owó ọdún ẹbí mílíọ̀nù mélòó ni. mílíọ̀nù kínni ṣówó tẹ́nì kankan gbà owó tẹ́nì kankan gbà ṣówó 50 ni àbówó 40. tọ́ bá ní kọ́ pín. tọ́ bá ní ẹnì kankan owó tọ́mọ Àyìnlá ń gbà lọ́dún kò wọ́ 600,000 kí là ń bá ká every year àbí. lọ́dọọdún tá a dẹ̀ mọ t'Àyìnlá ń sọ bẹ́lẹ̀ ìfẹ́ ṣe nǹkan ṣáwọn tó fẹ́ ṣe fíìmù ṣé wọ́n gbowó ṣáyìnlá gbowó fíìmù ṣáyìnlá gbowó owó kẹsẹ̀tì kò tó kú ṣé bá wò nígbà yẹn ṣáwọ Àyìnlá gbowó CD ṣáwọ Àyìnlá gbowó YouTube ṣáyìnlá gbowó gbogbo nǹkan tí wọ́n ń fi Àyìnlá ṣe tán fi ń mèkè kiri wọ́n ṣàǹgbé sórí YouTube náà. ó ṣàǹgbé sí ṣáyìnlá gbà á ṣé ẹ ti torí ẹ wọ́n sì torí ẹ wò pé bóyá kan tiẹ̀ wò pé ọmọ Àyìnlá kan o àbí káwọn tiẹ̀ ṣe báyìí fún o gbogbo nǹkan tá a bá ṣe Ọlọ́run ló ní déédéé Ọlọ́run ló lè judge. ṣé bí ò ní lọ́ọ̀yà ni. ẹ̀yẹ́ kù sọ́wọ́ àwọn tó jẹ́ gbọ̀n tèmi because ó níwọ̀nba àgọ́ tèmi lè ṣe tèmi bá sọ pé he táwọn bá ní ha ọ̀pọ̀ èèyàn kan ló ń jẹ́ kí náà ti ń pè ẹ̀rọ rẹ̀ sàkọ́ mọ̀ sọ bọ́tọ́ bá ti lè wò àwọn ivory nìkan kọ́ gbogbo àwọn tó ń lo nǹkan Àyìnlá ni tó bá ti lè wò rárá tó bá ti lè mọ̀ pé ìwé ìtọ́wọ̀n bá lè lọ mú wọ̀ mú yẹn ṣé ẹ tí gẹ́sì kan tí mo sọ. àgbóyé. ẹ gbàgbé àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ mi náà ìkọlẹ̀ mi náà ní mo gọ̀ sí tí wọ́n gbé 1 million lẹ́yìn. àní gbogbo látara ìfẹ́ tẹ̀yìn ni pé látara ọmọ project bàbá mi. ìfẹ́ àdà fún yín tèmi ò mọ̀ pé bíṣẹ́ yẹn ṣe fẹ́ lọ nìyẹn. so tá a bá wò ó pé bóyá kí wọ́n ti ń pè náà wá ní kán gba lọ́ọ̀yà àwọn gba lọ́ọ̀yà kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ lọ́ọ̀yà tí ẹni ò bá ti ṣe báyìí. tẹnu ò bá ti kú. kí ni lọ́ọ̀yà fẹ́ sọ sí àwọn tí lọ́ọ̀yà bẹ́ẹ̀ ni ò bá wá kò náà tó bá wò pé àwọn máa rẹ́ wọn jẹ àwọn máa rẹ́ wọn jẹ àtúbọ̀tán lójú náà àtúbọ̀tán lójú gbogbo nǹkan tẹ́ẹ̀dá bá mọ̀ tó bá mọ̀ ṣe kó máa ṣe. ẹ ṣe káàbọ̀ lára àwọn olórin tó máa ń sábà bóbìnrin jù àbí máa ń bóbìnrin kọrin jù Àyìnlá Ọmọwúrà ni kí ìtàn wọlé gbọ́ tó tẹ gbọ́ lẹ́nu àwọn tó jẹ́ ìyàwó òṣì. ṣe rí bàbá mi ò bóbìnrin torí ẹ̀yin náà ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹni tó bá tabá kó mú tiẹ̀ ni ẹni tó bá tabá kó mú tiẹ̀ ni
ó ní òun wòlíì àǹbábọ̀ wòlíì Anígilájé nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ wò gbà tó ti kú nísìn 42 ló fẹ́ mú yìí o tó bá di May tó ń bọ̀ yìí ló máa pé 42 Táyìnlá ti kú ẹ gbogbo ọ̀rọ̀ tó ti sọ lọ ilé ayé máa ń yí lọ sópin ọmọ Ádámù ṣe rojú ayé ṣe rí láti bí ọdún mẹ́jọ ní nǹkan tí ìyẹn gẹ kò sẹ́ni tí ó mọ̀ nílé ayé ẹ wòye tá à ń ra gàrí ẹ wòye tá à ń repo ẹ wòye tá à ń ra gbogbo ẹ̀ ṣé ní Láyìnlá sọ ni Àyìnlá ò dojúkọ obìnrin kankan láwá wí tán sọ pé àwọn ìyàwó ilé ẹ̀ ló bú ìtẹ́ pé ohun tó wà lọ́dọ̀ àwọn ẹlòmíì níta ó wọ̀ sí ju tàyìnlá lọ Àyìnlá ṣe ṣìnà Àyìnlá kóbìnrin ẹlòmíì tí kò kọrin tí ẹ̀ wọ̀ sí ju tàyìnlá lọ ẹ ti gbọ́ ẹni tí ò kọrin tí ẹ̀ wọ̀ sí ju tàyìnlá lọ wọn lè orí ní kú alábàáhùn wà orí ṣe rí gbogbo àwọn nǹkan míì táwọn ẹlòmíì bá ń sọ báyìí àwọn àhun sọ tí ò ṣojú wọn tí wọn ò rí kọ́ṣà lè sọ pé àwọn náà bí lọ́ngì wọ́n sọ̀rọ̀ kan nígbà kan wọ́n ní ẹnìkan ní wọ́n sọ̀rọ̀ nínú rédíò kan ẹnìkan ní gbà Táyìnlá Ọmọwúrà kú òun lòun wá láti ìlú òkè tóun ti ń bọ̀ òun lòun lọ gbé aṣọ ara mi ẹ̀ nínú ilé ẹjọ́ ń pè Lákìmù àtàwọn àbúrò Àyìnlá àti ẹ̀gbẹ́ àtàwọn ọmọ ẹ̀ tó wà lé ń bọ̀ náà wà táwọn ọmọ ibi tí aṣọ ara mi wà tó jẹ́ ní tó ń bọ̀ láti Ìlọrin ló wá gbé aṣọ ara mi. kí n tiẹ̀. mo ti wà nínú mọ́tò rí nínú dáńfó táwọn èèyàn mọ́tò mọ́ye jẹ́ ọlọ́rọ̀ abetí dídì wọ́n wá ń jà wọ́n ń jiyàn lórí ọ̀rọ̀ Àyìnlá lẹ́yìn ní ohun àtàkìmọ̀ Àyìnlá Ọmọwúrà àwọn jẹ́ lọ skul ni bóyá Akíìmù ṣe wà látòrí débí ni Akíìmù ò dẹ̀jà wọn. so àwọn nǹkan tí ẹlòmíì ò rí ẹni ìyàwó ilé ẹ ló ń gbé ta ló wà ń bẹ̀ tó jẹ́ pé òun àtìyàwó ẹ̀ jọ ń jà tó wá pè wọ́n jókòó pé ìyàwó ẹ̀ ló ń bú o tí a ti mọ̀ pé orin Àyìnlá orin ọgbọ́n orin ìmọ̀ orin tó jẹ́ pé wàá mú nínú ẹ̀ wá tó wá gbọ́ wá tuntun gbọ́ àwọn kan wà wọ́n sọ pé ìdájí ló máa ń wà wọ́n káwọn gbórin Àyìnlá káwọn rárá lù ẹ̀ kó máa sẹ́ kó máa ṣàgàgà wọn láìfi yẹn kó máa rárá máa sẹ́ ó máa ń wo àwọn ní brain ó máa wo àwọn lọ́pọlọ àbí pé nǹkan kan ti dà wọ́n láàmú àwọn ti ṣiṣẹ́ lọ́fíìsì ó ti dà wọ́n láàmú káwọn máa wá gbọ́ tó bá ìtó ta bẹ́ẹ̀ mi wà nú ẹ̀ ìtó dẹ̀ bá èyí tẹ́ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi náà ó wà nínú ẹ̀ so kò ó bá ní ìṣẹ̀lẹ̀ ní òrù ẹdẹ ta ìyàwó òṣì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ mo wí tó kẹ́ gbọ́ràn sọ pé àmọ̀ràn ni wàásì ni ó ń fún gbogbo wa ní àmọ̀ràn ìpè bá a ṣe ń lo ilé ayé òun lélẹ̀ kò ṣe pé ẹnìkan pàṣẹ lẹni tó dojú ọ̀rọ̀ kọ ṣé nǹkan tí mo sọ ẹ yé yín bí mo wà nílé ọkọ mi ìtó máa bú mi wà nínú ẹ̀ ìtó máa bọ́kọ mi náà wà nínú ẹ̀ gbogbo wa ni ẹni tí ó bá ti wá tàbà ká lọ ṣàtúnṣe ní kankan so kò lè wo ṣunṣun kò sẹ́ni tó wà níbẹ̀ tó rí gbà tí ó jẹ́ pé àbóyá Afusa ló ń bú ni o àbí Táwà ló ń bú ni o àbí Kúbúrà ọmọ ẹ̀ ló ń bú ni o ó tiẹ̀ ní orin kọ̀tọ́kọ̀tọ́ ní Akíìmù ló fi bú ó sọ pé ọmọ afẹ́kọ̀ṣòfò fetí síbi ó ọmọ afẹ́kọ̀ṣòfò fetí síbi ó níranù ẹ̀yàwó ló ń jẹ ó ti wọlé níbo ló gbà tá ò rí lóde ìyá ń bẹ fọ́mọ tí ò gbọ́rọ̀ ẹkún ń bẹ fọ́mọ tó ń sá kiri ẹ̀fọ́ torí Ọlọ́run àfòwúrọ̀ ṣòfò rántí alẹ́ o ìyá lè rodò kí bàbá oroko kó rántí pé àpákù ẹ pẹ̀lú ìwà rẹ gbogbo ẹ̀kọ́ tó bá mọ̀ sí kùn tó jódodo ló lè ràn ẹ́ lọ́wọ́ ìyá sọ fún wọn wọn ò fẹ́ gbọ́ bàbá ń sọ wọn ò fẹ́ gbà ó tinú wọn ni wọ́n máa ẹ̀wẹ̀ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ṣé ẹ rí orin yẹn Akíìmù kọ́ ló ń bá wí àwọn èèyàn ń jà nígboro wọn gba betting òun ni bàbá ẹ̀ ń bá wí ọmọ afẹ́kọ̀ṣòfò ní kinní kan ní àwo ní ọmọ náà tẹ̀ ń sọ ọmọ ọdún mélòó ni nígbà náà àmì Akíìmù tẹ̀ ń sọ pé òun ló ń bú yẹn ọmọ ọdún mélòó ló wà nígbà tí orin tó yọ orin yẹn jáde Adéwọlé onílù ọ̀là bàbá Sílífà kọ́lọ́mbà mi fọ̀rún kẹ́ wọn màámi náà kọ́lọ́mbà mi fọ̀rún kẹ́ wọn màámi Táwà Kàlítù Ọmọwúrà ọmọ owó ni kókó àwọn kan sọ fún mi wípé Akíìmù kọ́ ló kọrin bú nítorí pé Akíìmù kéré ẹ̀ṣẹ̀ wo la Akíìmù ọmọ ọdún mélòó tó máa wá ṣe bàbá ẹ̀ tó máa kọrin bú àwọn onílù ẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn kọ̀ǹpósà ẹ̀ àwọn ni wọ́n yọ orin náà compose náà kọrin ọmọ afẹ́kọ̀ṣòfò àmọ́ ìgbà yẹn ìjà ń wáyé láàrin àwọn olórin ẹgbẹ́ wọn ni wọ́n tàn lórí yẹn yípe Akíìmù ló ń bá wí Akíìmù kọ́ ló ń bá wí àìmọye gbọ́ yìí sọ yìí
tó jẹ́ pé eléyà sọ pé òun òun lòun máa ń bomi sáyìnlá lẹ́nu nígbà tó wà láyé tó bá wà ní ṣòó tó bá ṣe kẹtẹ tó dẹ̀ pé rán ni ó ní ó mú òkà ó fi gbára wọn ní àyà báyìí orí ni kó alábàáhùn wà ta ni ó ṣojú ẹ̀ tó ṣe lọ ṣe òkà yẹn ta ni ó ṣojú ẹ̀ ẹ̀yin òbó àìmọye nǹkan tẹ́lòmí ò rí tán máa láwọn rí wọn àwọn èèyàn afẹ́ṣẹ́ ní nǹkan tó bá ṣe ẹni tí ò lórúkọ kan tó bá ṣe ẹni tó lórúkọ ìgboro àti dàrú wọn kàn máa mú irọ́ yẹn wọn máa ń sàkáwàǹjẹ káwá wòye pé wọ́n sọ pé ẹ̀yìn orí ni kó alábàáhùn wà èmi àwa gbọ́ pé wọ́n sọ pé ẹnìkan ni Júdásì lẹ́yìn Jésù tó máa pa èmi tá a lè jọ ń ṣe mí ti níyà fún tipẹ́tipẹ́ Ọláìlà náà ti sọ pé Báyọ̀mí ló máa pa òun kò dé wá ti níyà fún ọ̀nà Báyọ̀mí ló mọ gbogbo síkírìtì òun ni mánéjà òun ló ń kọ oògùn lẹ̀ òun ló ń kọ gbogbo ẹlẹ́pẹ̀ kìnìkan ó ti mọ ibi tó ti lè pa ó ti mọ̀ pé tó bá gbà nǹkan mọ́ lórí ó máa kú táná jọ lọ́bẹ̀ táná jọ débẹ̀ gbogbo nǹkan tó bá ṣojú yẹn mi ò lè bá yàn jà torí pé ìfẹ́ náà ni ẹni tó ti kú tó ń sọ tiẹ̀ báyìí ẹni tó wá wà láyé gan-an ṣé wọn ní sọ tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kó máa sọ àmọ́ tí mò ń sọ ni pé Akeem yẹn ó kéré sí orin yẹn Akeem kọ́ ni wọ́n yọ orin yẹn fún àwọn bàbá àgbàlagbà wọ́n mọ̀ bá tán abárọ̀bá ó dọ̀sán gan-an yí ipá Akeem ni wọ́n bá wí gbogbo nǹkan tó bá yọ lọ́tún tó lọ lósì tó ṣe gbá wọn ní òka tó wà lọ́wọ́ ẹ̀ ló gbá mọ́ra ẹ̀ láyà àbí ló gbá mọ́ra ẹ̀ lórí ló fi ṣe hàn ìgbà tó ṣubú yẹn ta ló gbé ń bẹ̀ ṣé wọ́n filẹ̀ síbẹ̀ ni tẹ́jẹ̀ ń jọ lórí ẹ̀bẹ̀ yẹn tó dẹ̀ wà lẹ́lẹ̀ ń bẹ̀ tí wọ́n rọ̀ṣẹ̀ lọ sọ́sìpìtì torí pé èyí fáǹsì ẹ̀ pọ̀ rẹpẹtẹ náà ni gbogbo àwọn ìyá. ẹ jẹ́ ká ní abáfàájì bọ̀ wáráyé wa wòran wa bí kinní ọ̀hún ṣe ń gún régé Halimah ọmọ táwa ká lídíà onílùwọ́lá ẹ ò gbọ́ ohun tádé wọlé ń wí ẹ kúrò lójú títì o lójú títì yọ ọ̀rọ̀ ní mọ́tò ń bọ̀ ó ti gbètè ṣídànù Halimah Anígilájé ayé bá mi pàtẹ́wọ́ fájàlè mọ́ pẹ̀lú àyàngalúwa lójó pọ̀ o. ọ̀yá eléré ni mí o èmi lọ́ba nínú ilé odù eléré ni mí èmi lọ́ba nínú ilé odù ẹni fetí sáròyé mi àlàyé ni yá gbọ́ ohun tó ṣẹlẹ̀ ẹni fetí sáròyé mi àlàyé ni yá gbọ́ ohun tó ṣẹlẹ̀ ẹni ṣe bí láyé o ilé oníkà ló máa gbé lọ èmi oníkà ò máa jàgbọ́n alátọ̀sí bájẹ́ láwọn rẹ̀ lè mọ̀ inú ẹ̀ ò jòrò ń bẹ́jẹ́ nínú kì í jàpọ̀ mo dójú eré gbogbo ayé ti mọ̀ àwa ò ní kọrin àtijọ́ ló ọ̀rọ̀ inú ẹlẹ́jẹ̀ ní gbé ìyá ò gbọ́dọ̀ sọ ìyá bá sọ ìyá dìjà yẹ́yẹ́yẹ́yẹ́ lérè ní mi ó èmi lọ a ṣe máa ríran wo òpó kúrẹ́ èsì o páyé ti dára fún wa kò sọ́tẹ̀ ajagun mọ́lú o ẹ̀rí ni ẹ̀dá wọn ṣe bo oògùn ẹni tó lù wá bá tẹ̀lé o tẹ̀sọ̀tẹ̀ tẹ̀ndìtẹ̀ tẹ̀sọ̀tẹ̀ ẹ̀yọ̀ra yín lẹ́nu dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ lérò ìbádẹ́jú lè àròbó abiyamọ tó bá pọn ọmọ ìsàlẹ̀ rẹ̀ ká má ẹ̀ṣin máa gbà. kò ní jù báyìí lọ láti tẹlifíṣàn Alóore fáwọn ọmọ Yorùbá Adéròhunmú Kazeem lórúkọ tèmi ọmọọba ní Sàárẹ̀ Olú ẹ kú ìkàlẹ̀.